kì í ṣọ̀rọ̀ yàbáyọ̀bẹ kì í ṣọ̀rọ̀ ìgbà fẹ́ yọ̀bẹ a máa wọlé sílé a máa dìbò yìí a máa dì fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ìwọ tó bá lè fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n sì lè torí òun ẹ̀ ìwọ tó bá lè fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ìwọ tó bá lè fún ọmọ ọ̀sẹ̀ ní orí wọ́n wú ẹ̀. Wípé kò fẹ́ràn kankan ní ayé àfọlọ́run àti Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti Gómìnà wa Sanwó-Olú. Ẹ wo èpè ẹwà tí níta tí ń fẹsẹ̀ rìn bọ̀ tàbí déyọ̀ lọ lónìí. Ẹ̀rí pé kábíyèsí wa ṣe gbẹgbẹ ìwọ tó bá kábíyèsí wa ṣe gbẹgbẹ ṣe kábíyèsí o. Ìwọ tó bá lè pè ní ọ̀sùn kábíyèsí wa ṣe kábíyèsí o. Ìwọ tó bá lè pè bàbá kábíyèsí wa ṣe kábíyèsí o. Ẹni tó bá náà lọ lórí ẹ̀ka tẹ̀lé olùkọ́ tí kábíyèsí wa ṣe lónìí ọ̀fi wà wípé kò sí ìgò tó ń jẹ́ PDP kò sí ìgò tó ń jẹ́ lẹ́tọ̀ gbogbo wa ṣe kí ni àwa ní ó dáadé lọ APC. Thank you very much. God bless you. God bless you. Thank you.
Oniba Ekun. Oniba Ekun, kábíyèsí 2023 àwọn olórí orí bẹ́ẹ̀ kábíyèsí aṣíwájú Jagaban 2023 ọ̀la ìbáṣà síwájú ìwọ tó bá ní fìlà ìgbáyà ọ̀dà ìwọ tó bá ní fìlà ìyá lóyè ká ẹ̀sà fún ọ àgbàdo ìwé ká ọ̀la tábà bí ẹ̀rọ tábà bí ẹ̀dá tábà bí ẹ̀rọ kan 2023 tó bá ṣe bí olóṣù ọjọ́ ẹ̀lábẹ́ ẹ̀bàǹdẹ́ ẹ̀pọ̀lẹ́ ni ẹ̀fún lágbára ni tó bá gbé ìyá kan bàbá kan òun ló bí ẹ tó bá jẹ́ pé lóòótọ́ ilé obìnrin láti bẹ̀rẹ̀ jáde ẹ̀yà tá bá ń bọ̀ wá bọ́ ìwà bá wọn wá tẹ̀lé wọn ẹ̀yà bá wọn wá torí tó bá wá yàrá ìyá náà bá wá lọ́sàn-án ẹ̀yà our mandate nature. Roll call, our mandate nature. Aṣíwájú, our mandate nature. Oniba Ekun, our mandate nature. Ekun, our mandate nature. Bọ́lá, our mandate nature. Káàbá bẹ̀rẹ̀ lórí, káàbá fẹ́fẹ́ yí ẹ̀gbẹ́ wa jẹ. Ọlá ọgbọ́ ẹ̀sán fún wọn 2023 ọlá ìmọ̀lẹ́ ìmọ̀yàrá. Báyìí kábíyèsí máa bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n ṣe jẹ́ nìyẹn. Ẹ má lọ sí ilé ayé ọlọ́run ẹgbẹ́. Up Lagos State! Up Lagos State! Lagos State! APC! Adúpẹ́ lọ́wọ́ gbogbo wa àwọn àtàwọn ń bí pàápàá jùlọ àwọn ọba wa àtàwọn òṣèré wa adúpẹ́ pàápàá jùlọ ẹ̀yẹ ọmọ ẹgbẹ́ wa adúpẹ́ lọ́wọ́ yín ẹ̀kọ́ àdúrótì àdúrótì yóò tí ì tó a ti sọ pé anybody gba voters card ẹ̀ kẹ́fì dìbò fún ẹgbẹ́ wa ẹgbẹ́ APC ẹgbẹ́ wo ló máa ṣe ọmọ bákàǹkà ẹgbẹ́ wo ló máa ṣe ibo ló máa tẹ̀ka sí aṣáájú lóye ṣe ẹjọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ jẹ́ ká fi ìbò gbé bàbá wa aṣáájú àti gómìnà wa àti gbogbo àwọn candidate tó jáde lẹ́gbẹ́ APC ẹ jẹ́ ká fi ìbò gbé wọn wọlé mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ kú. The greatest last words the greatest gbèsà. Lọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn MC wa tó wá àwọn bákàǹgá wa tó wá àdúpẹ́ lọ́wọ́ wọn àjùmọ̀ṣe wa ò ní bàjẹ́ o àjọ pẹ́ fúnra wa bá ṣe ríra bá ṣe wúra wa àní tẹ́ lọ́wọ́ ara wa o ìjọba ìlú Èkó yìí àjùmọ̀ṣe ni thank you very much thank you. Olówó dàbọ̀ wọlé owó sì dàbọ̀ lóde bá ṣe lẹ́yìn ìbílẹ̀ gbà. Àwọn náà jẹ́ gọ́ọ̀mọ̀ pé sign your face níbi kí ní bàbá ti wà wọ́n ṣe báyìí. Lọ́gbọ̀n tí ẹ lè ṣe báyìí. Sign your own ọlọ́pàá ẹ̀jẹ̀ o. Gbogbo ní Nàìjíríà ẹgbẹ́ ká múlẹ̀ kan lọ́wọ́ bá lọ́wọ́.
pé gbogbo àwọn ti kọ̀ọ̀kan níbi tí gbogbo ìta lọ làwọn lọ o. Tinubu for president. All happens. The Alakasa of Aketakiro. I also bring the greetings of His Excellency, the Royal Majesty of my Elegbeda of Egbeda Kingdom. I also bring the greeting of His Excellency to His Royal Majesty, Oniba of Igbako Kingdom. I greet His Royal Majesty, the Oniba of Ibasa Kingdom. I now use our traditional rulers, our fathers, to greet all of you that are here this morning, up to this particular moment, that you are here to facilitate and show your love to the governor of Lagos State, your governor, my governor, and our governor. Governor Babajide Olusola Sanwo-Olu. I also bring the greetings of our presidential candidates, our Baba, our mentor, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Dìjà bàbá, èmi ló kọ̀, ìwọ ló kọ̀, àwọn ló kọ̀ lápapọ̀. Ohun ayọ̀ kò ní kẹ́sẹ̀ nílé ẹnì kọ̀ọ̀kan wá. We want to tender the apology of His Excellency, the governor of Lagos State, who has been looking for the youth personally to receive you. But as you are aware, he left for a crucial assignment, official assignment to Abuja early this morning. And before we go to this particular place, we just finished the press briefing highlighting what and pattern the people of Lagos State will be expecting from the second time of their governor, our governor, the governor of Lagos State, along with our campaign till March 2030. You are seeing the monumental developments. This particular place, where we are receiving you today, you can see that your governor has turned this particular site to a construction site, a site dedicated that is ongoing for a special hospital for the people of this particular area. When you look at your right hand side, you will see the sort of development that is ongoing on Lagos Badagry. The things that the government promised you in 1999 in terms of education. Look at Lagos State University at Tabad. Since February, some of the special institutions in the country, they went on strike. Your own university, your own institution never go on strike. Your governor is passionate about your life, about your health. He introduced what is known and called Ilera Road, Ilera. The governor has done that so that all of us will be able to live and live very, very well. There are so many other projects, programs, this your government, this particular administration has embarked on since he assumed office as government and is never tired of doing more. You recall, during his first term, the action made is for greater Lagos. Today, is Lagos better or not? Is Lagos better or not? Is
the second time is going to be Greater Lagos Rising. Do you want to remain the same? Do you want to remain the same? The governor asked me to tell you that what you people should expect during his second term in office is Greater Lagos Rising. And by the grace of God, will continue to rise. I want to urge all of us, those of you that are here this morning, that are not copying your PVC. Kilarigbo Live TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Atagbantagba lóde tagbangba ló ti pápá tó ní kí ló ní tagbangba ó ṣe. Àwọn gbàǹkọ́gbìn alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. Mo lè má lè sọ òyìnbó púpọ̀ but nínú Yorùbá tí mo ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀. Ṣé báwa náà kọ́ Ọlọ́run ọba ni kámú láti Kilarigbo Unlimited. Kilarigbo Unlimited ládùn ètò tí kò láfiwé. Alárakúàrà. Orí ètò Alárakúàrà ní àwàyè lórí Kilarigbo TV. Mo lo ata, tomatoes, àlùbọ́sà, ẹyin, mo lo carrot, mo dẹ̀ tún fi hot dog náà sí. Mélòó la fẹ́ kà nínú eyín Adépèlé KPK kò gbọ̀kẹ̀. Kilarigbo ló ń jẹ́ bẹ́ẹ̀. Ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. Ọba sọ́yọ̀ ọ̀rọ̀ jábẹ́sì padà, ìwọ ni Olúwa wá fàyè mi ṣèyanu. Kilarigbo Live TV gbọ́ ń pa ẹ̀. Fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani lára. Kilarigbo Live TV ẹ̀rọ amóhùnmáwòrán tíá.